Jésù Kristi ò lè fèsì wọ̀, Jésù ti ṣí wa lẹ̀. Jésù ti jagun tiẹ̀ nígbà tó wá sí ayé gbà náà. Ẹlẹ́kúta mọ́ wọn ni, ẹ nà wọ́n lẹ́gbàá ni, ẹ nà wọ́n lẹ́gbàá ni, ẹ nà wọ́n mọ́gi àgbélébùú. Ṣàngó nìkan ni ò kì í gbà, Ògúnlákayé ò kì í gbà. Ànábì Muhammadu Sálálí wa sáálà, àwọn náà ṣe wọ́n tán lè ṣe, wọ́n ti ṣí wa lẹ̀. Ògúnlákayé ìṣẹ̀ṣe tí wá ní àgbà. Ẹ jọ̀wọ́ ẹ padà sílé. Ẹ gba ìṣẹ̀ṣe gbọ́. Ẹ gba ìṣẹ̀ṣe gbọ́. Ló máa tàbí kòkó sí ìdàgbà sí ìlànà. Ó máa ń lọ ìkan tí mò ń rí ẹ̀rí. Wọ̀lẹ́ ìtàlá ìkan tí mò ń rí ẹ̀rí. Ẹ gbàgbé bó ṣe wà títí. Ògúnlákayé ni kẹ́ ẹ tẹ̀lé. Mi ò ní ẹ mọ́ lọ ṣọ́ọ̀ṣì. Ìsìn ní kẹ́ ẹ mọ́ lọ mọ́ọ̀sì yín. Àmọ́ ẹ jẹ́ ká mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà. Tógun bá ń bọ̀, Ògúnlákayé lè fèsì ogun. Mohammed Sálálí wa Sálálí ò lè fèsì ogun. Jésù ò ní fèsì ogun. Àwọn ti pákéèjì ayé wọn. Lẹ́yìn kan wá ṣọ́ọ̀ṣì kan máa ń gbowó ìdámẹ́wàá. Lẹ́yìn kan wá ṣọ́ọ̀ṣì kan máa ń gbowó ọrẹ yín. Àwọn pípù yìí yahoo yìí ní kẹ́ ẹ̀ bá mọ̀. Nígbà tí ṣọ́ọ̀ṣì pásítọ̀ tó bá ní private jet 10 tó ní 5, ìjẹ́ rí ibi tó gùn ti ní private jet rí Ògún ló sì lànà everywhere. Ògún kì í yahoo, àfà ló yahoo, pásítọ̀ ló yahoo. Ẹ jọ̀wọ́ ẹ padà sílé. Àwọn èèyàn wa sẹ́nétọ̀ wa l'Ábùjá, wọ́n mọ̀ kó owó wa jẹ́, wọ́n mọ̀ kó lọ ṣọ́ọ̀ṣì, wọ́n mọ̀ kó lọ mọ́ọ̀sì tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́ bá ní kọ́ bò fún àwọn ní kówó jẹ. Nǹkan tí mò ń wò lọ́ọ̀kan yìí, we need to restructure our Yorùbá land. We need to restructure Odùduwà land. Please, ẹ lọ máa bọ Ògún, ẹ má jẹ́ kí Fúlàní pa wá tán. Ẹ lọ máa bọ Ṣàngó, ẹ má jẹ́ kí Fúlàní pa wá tán. We need to restructure our Yorùbá land. Ẹ jọ̀wọ́ ilé táwọn Haúsá fi wá ṣe ó ti tó, ìyàtọ̀ fi wá ṣe ó ti tó. Tí a bá ní ká gbogbo ipò tó wà ní orílẹ̀-èdè yìí, 1 to 10 Haúsá Fúlàní ló wà ń bẹ̀. Lẹ́yìn extra tire tó fi márùn-ún rìdíìmù yìí tó fi ṣe, kò sì lè dá pàṣẹ. Tó bá pàṣẹ tí àṣẹ yẹn tí ò bá múlẹ̀ létí àwọn Fúlàní, Buhari ò ní sáìn yẹn, kò ní jẹ́ kó wọlé. A ní láti mú gbogbo wa nílẹ̀ Yorùbá ká fọwọ́sowọ́pọ̀, ká gba ìṣẹ̀ṣe, ká padà sí ìgbà ìwáṣẹ̀. Ẹni àbí kan mú bọ̀bọ̀ nǹkan mú mi o, ó tọ̀rọ̀ mú sọ. Ó tọ̀rọ̀ jẹ́ níbi ìsọkúsọ ni. I'm okay to the call. Kò sí kan tó ṣe mí. Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé òde pàṣẹ kẹrẹ máa sì bà. Ẹ bá àwọn lọ́balọ́ba sọ̀rọ̀. A ní láti máa bọ àwọn ẹ̀sìn wa, ẹ̀sìn àbáláyé, ìṣẹ̀ṣe làgbà. Aago tó fi gba gbogbo àṣà wa ni tó fi gba ẹ̀sìn wa lọ́wọ́ wa. Ó ní èyí náà gbọ́dọ̀ máa gbò èyí láti fi kéde fáwọn èèyàn. Ẹ jọ̀wọ́, we need to restructure our Odùduwà country. A ní láti padà sílé. Kí gbogbo nǹkan ká fọwọ́sowọ́pọ̀, ká nífẹ̀ẹ́ ara wa. Ọmọ Yorùbá, a ní láti nífẹ̀ẹ́ ara wa. A ní láti pẹ́kẹ́nu wa kò.